Africa Content TV. Dárí gómìnà ní gbogbo. Èèyàn bá ṣèyàwó sí gómìnà tó fi wá. Adeleke ti ìlú Ọ̀ṣun. Ìmọ̀lẹ̀ ní ìlú Ọ̀ṣun. Adeleke bẹ́ẹ̀ bá ń bẹ nínú Nàìjíríà. Ó máa mọ bí Adeleke. Ọmọ Bọ́lá ọ̀sẹ̀ ọ̀gbọ́n mi. Adeleke ti ìlú Ọ̀ṣun. Ìrẹ́dẹ̀ ooo. Ọmọ Adeleke ìrẹ́lẹ́dẹ̀. Ọmọ Adeleke lọ́lẹ̀ o.
gorí bẹ́ẹ̀ bí sí o. Amúdé ẹ̀yà ní kí ẹ bí sí. Òun náà ó kí ẹ bójú sí. Ó bá ṣe fẹ́ sí ẹ bí sí. Bàbá ń darí jọ ń wí. Àgbèrò ní ikú tọwọ́. Ọwọ́ ti ṣì ìdí máa gbé. Agbésí ló máa ń gbé. Ọlọ́ sì máa ń ewúrẹ́. Ọlọ́run dákú máa padà lẹ́yìn o. Kò máa gbàgbé ọ̀rọ̀ bá. Bísí dákú máa padà lẹ́yìn o. Èròjà bẹ́ẹ̀ bísí dákú máa padà lẹ́yìn. Táńtọ́jú Adélébé gómìnà. Lọ́jọ́ ọ̀gá mi amúdé ìyá mi mọ̀ sùúrù. Bàbá tó gbọ́ lẹ́sẹ̀ amúdé ìyá mi mọ̀ sùúrù. Gbogbo jíjẹ́ mú bí wa á bá mọ̀ sùúrù. Owó tó ń gbà lábẹ́ ìyá amúdé ìyá mọ̀ sùúrù. Bísí aṣọ tó ń bẹ lọ́rùn á bá mọ̀ sùúrù yìí o. Ọwọ́ wa ló bọ́ sí, PDP ọwọ́ wa ló bọ́ sí, ìwé náà kọ́kọ́. Ọwọ́ wa ló bọ́ sí, Bísí tiwọn lọ́lọ́run ó ṣe, tiwọn lọ́lọ́run ó ṣe, ẹ̀bá náwó náwó ẹ̀yọ́ ní gbèsè, tiwọn lọ́lọ́run ó ṣe, ẹ̀jẹ̀ gbèsè fún gbèsè ní, ẹ̀jẹ̀ gbèsè fún gbèsè ní, aláàrù olóhùn ọ̀pọ̀ lẹ́jọ́ yóò jẹ́ gbèsè fún gbèsè ní, àtẹ̀rì kíní, àtẹ̀rì kejì, àtẹ̀rì kẹta, àtẹ̀rì kẹrin, àtẹ̀rì karùn-ún, àtẹ̀rì kẹwàá, àtẹ̀rì keje, àtẹ̀rì kẹsàn-án, àtẹ̀rì kẹwàá. Ètò ẹ̀sìn dàda lórí èsì, ẹ̀sìn dàda lórí èsì. Báwa la nìlú ni, ẹ̀yin lẹ nìlú ni, ẹ̀sìn bàbá yín lérò, ẹ̀sìn bàbá yín lérò. Báwa la jù yín lọ, ẹ̀yin lẹ jù wá lọ, ẹ̀sìn bàbá yín lérò. Ètò ẹ̀bà wa ń pẹ́ wò, ẹ̀yin ẹ̀bà wa ń pẹ́ wò. Bẹ́ẹ̀ ló kú ọba, bẹ́ẹ̀ ló kú ọba, ẹ̀bà wa ń pẹ́ wò. Báyọ̀ lòlú, ọmọ àbòjí sọ́lá, ẹ̀bà wa ń pẹ́ wò. Ẹ̀yà bẹ́ẹ̀ ló kú ọba, bẹ́ẹ̀ ló kú ọba, ẹ̀bà wa ń pẹ́ wò. Àwọn bí ẹ̀yà báwọ̀ ní lókè Ìbàdàn, bàbá ẹ̀ ló nílẹ̀, bàbá ẹ̀ ló nílẹ̀, ìwọ máa rìn, máa rìn máa yan, bàbá ẹ̀ ló nílẹ̀, àwọn bí ẹ̀yà láwọ̀ ní lókè Ìbàdàn, ìwọ lọ́lọ́run ó ṣe, ìwọ lọ́lọ́run ó ṣe, ẹ̀dá àgbáwó yáwó ẹ̀yìn onígbèsè, ìwọ lọ́lọ́run ó ṣe, àwọn bí ẹ̀yà ọmọ lọ́wọ́ nìyí, ó jẹ́ gbèsè kò gbèsè ní, ó jẹ́ gbèsè kò gbèsè ní, aláàrù tó ń wó bàbá lẹ́jà yóò jẹ́ gbèsè kò gbèsè ní, Adélébé ọmọ Adémọ́lá ọwọ́ wa ló bọ́ sí, ọwọ́ wa ló bọ́ sí, ìwé bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ wó, ọwọ́ wa ló bọ́ sí, Adélébé gómìn Adémọ́lá bàbá rẹ̀ ló nílẹ̀, bàbá rẹ̀ ló nílẹ̀, ìwọ máa rìn máa yan, bàbá rẹ̀ ló nílẹ̀, Adélébé gbẹ́mọ̀ àbúgbé ẹ̀yà, Adélébé gbogbo dáyé ń bọ̀. Gbogbo dáyé ń gbọ́, àbímọ lánàá, olóhùn ò bá mi ṣeré. Gbogbo dáyé ń gbọ́, Adélébé, àná mú bí ẹ̀yà, ìwọ wọn ni, ìwọ wọn ni.
Abẹ́lẹ́dè, àmà Abẹ́lẹ́dè, àlùbá kan sùúrù, ọmọ mú ìyẹ́ wọ́n sùúrù, ọmọ ọ̀jáde, ọmọ ọ̀jáde, láti lọ sí ẹgbẹ́ ọmọ ọkọ̀ òbí sọ́lá, ọmọlá. Ọmọ tàdé lédè, ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa, ìwé kẹ́ẹ̀kọ́. Ọ̀ṣun Fámílé, Ògo, Adéláwọ̀, Ògo lẹ̀kọ́ Adéláwọ̀, Adélókè, ọwọ́ wa ló bọ́ sí. Ọwọ́ wa ló bọ́ sí. Ìwé kẹ́ẹ̀kọ́ kọ̀ọ̀kan kẹsàn-án kẹwọ́. Ọwọ́ wa ló bọ́ sí. Adémọ́lá ọmọ tàbí lédè wọ́n jẹ gbèsè fún gbèsè ní. Wọ́n jẹ gbèsè fún gbèsè ní. Aláàrù olóhùn ọ̀pọ̀ba lọ́jọ́ yóò jẹ gbèsè fún gbèsè ní. Ẹ̀ta wa ń fẹ́ wò. Adémọ́lá ẹ̀ta wa ń fẹ́ wò. Bẹ́ẹ̀ ló kó ọba bẹ́ẹ̀ ló kó ọba. Ẹ̀ta wa ń fẹ́ wò. Adémọ́lá Adélédè gbogbo tìlú Ọ̀ṣun. Ọwọ́ wa ló bọ́ sí. Adélédè ọwọ́ wa ló bọ́ sí. Ìwé bẹ́ẹ̀ bá. Ọwọ́ wa ló bọ́ sí. Adémọ́lá ọmọ Adélédè wọ́n jẹ gbèsè fún gbèsè ní. Wọ́n jẹ gbèsè fún gbèsè ní. Aláàrù olóhùn ọ̀pọ̀ba lẹ́jọ́ wọ́n jẹ gbèsè fún gbèsè ní. Àtẹ̀lì kíní, àtẹ̀lì méjì, àtẹ̀lì kẹta, àtẹ̀lì kẹrin, àtẹ̀lì karùn-ún, àtẹ̀lì kẹfà, àtẹ̀lì keje, àtẹ̀lì kẹjọ, àtẹ̀lì kẹsàn-án. Ẹbí bàbá yín léèrè, ẹbí bàbá yín léèrè. Báwa la jù yín lọ, bẹ́yìn lẹ jù wọ́n lọ. Ẹbí bàbá yín léèrè. Omi tuntun. Mo forúkọ kábíyèsí, mo fi kí gómìnà, aláṣẹ wa, Adélédè, Adémọ́lá, Nurudeen o, Adémọ́lá Aminu, Jackson number 3, Adélédè ọ̀gá wa, nínú PDP. Ìwòyí àná mo wà pẹ̀lú Excellency nìbàdàn amójú ẹ̀rọ ọmọ Ṣèyí Mákindé inú mọ̀gbó káyọ̀ lójú kọ́rẹ́ǹsì ló kọrin àfihàn ìjọba ni. Mo fi hàn kí gómìnà Adémọ́lá Adélédè Nuru ó ń tẹ́ ẹgbẹ́ dání Ọlọ́run á bá yín ṣe adúrótì á bá yín tukọ̀ náà torí mo ti bá wọn tukọ̀ ọdún mẹ́rin nínú ẹgbẹ́ PDP 2019 to 2023 kátó wọlé padà ibi tá a bá dé wọn á bí wá wọn ní kọ́rẹ́ǹsì kílẹ̀ ṣe ìyẹn fọmọ ọmọ amúgbáyà mọ̀sùn tá a bá kọ́kọ́ dìbò wọlé débi sí a máa náwó tábọ́lá ẹsẹ̀ lẹ́ẹ̀kejì ìta ó bá ṣe máa ń béèrè lọ́wọ́ wa Ọlọ́run ló ní kí n sọ fún ọmọ mi. Tẹ́lẹ̀bẹ́ àwọn ẹgbẹ́ alátakò táwọn àwọn wájú wa débi sí níjọ́ ẹ̀ wọ́n láwọn ò lè wá bá kọ́rẹ́ǹsì lólúyọ̀lé ní Ìbàdàn tiwa. Ṣùgbọ́n apápá sílẹ̀ pé kásíwájú lé wọlé ìgbàdìbò pírẹsidẹ́ǹsì
Aṣíwájú lè wọlé tá a kápá sílẹ̀. Wọ́n mú rep, wọ́n mú sí nẹ́tọ̀ rẹpẹtẹ. Ìgbà tó dájọ́ àbò tiwa gangan. A ò lè sùn, a ò lè wo. Iṣẹ́ wa ló gbé wa wọlé nínú PDP títí wa. Iṣẹ́ wa ló gbé wa wọlé. Chef èèyàn mọ fàámọ ojú rọ àwọn tó ní Mákindé o. Chef option 27. Chef ìgbà tó di 2023 alápàwọn APC ìjọ ìgbà tá wọlé tán àwọn kan ti lérò pé àbá bóyá ṣe yóò ní wọ́n lé. Ìgbà tó dàgó mẹ́ta ọ̀sán aago méjì wọ́n ti àná sọmọ mi. Mo wọlé ṣetán náà lébù nínú ẹgbẹ́ PDP nìbàdàn. Ẹgbẹ́ kí ló jẹ́ ká wọlé? Aṣèǹdáṣe sílẹ̀, ohun abáṣe sílẹ̀ làbọ̀ wá bá ẹ̀rù kankan ò tún gbà ní mọ́. Eléyìí, Adélékè, Núrù, Adémọ́lá, Ọlọ́run wọn bá yín gbé àti yín lẹ́yìn tó bá di 2026. Fẹ́fẹ́ di ìbò yìí, ṣòṣe, Ọlọ́run á tún gbé yín ṣe wù yín. Adéyí sípò lẹ́kọ̀ọ́ sí. Iṣẹ́ wa lọ́yọ̀ sí èlòpọ̀ wa wọlé. Adébísí olóṣèlú lè mi mọ́mọ́. Nínú ẹgbẹ́ bí. Ọmọ tèmi ṣe ìjọba ọdún mẹ́rin. Ó tún wọlé ẹlẹ́ẹ̀kejì Adébísí. Wọ́n bá wa náà ẹsẹ̀ torí gómìnà ọdún mẹ́rin táyé tourism and culture nígbà. Adélékè ti wọlé ìwàlé òkè lọ́jú mọ́mọ́ Salam létìgbò ṣùgbọ́njú ọmọ Salam àwọn fọ́nmá spíkà mo ti bá wọn dé ìgbò lọ́jú ọmọ Salam kí ẹ fọ́nmá spíkà. Amúbẹ̀yà ìwà nìyẹn kú níwò bí o bá ti ṣẹlẹ̀ obìnrin mọ́ ìwà lóníwà ń lò àbá tọ́jú ẹ̀ dáadáa ìwà lẹ́wà mọ́ ènìyàn ó bá dábò tọ́jú ìwà ẹ̀. Ìwà lẹ́wọ̀n ọmọ ènìyàn, ó wà lábòjọ́ ojú ìwà ẹ̀. Ọlọ́run mọ̀ ọdún fún Adéwálé Gágáríà
House of Rep Adéwálé tó ń jẹ́ mọ́ọ́rù ẹ̀kú àdó ti Adélékè Adéwálé mọ́ọ́rù oṣù. House of Rep àwọn náà represent wa lọ́sùn ní Adéwálé mọ́ọ́rù báńkì. Adéwálé mi mọ́ọ́rù. Adéwálé mi mọ́ọ́rù. House of Rep Adéwálé. Ebi náà ń ṣe pé àwọn ọmọ wa. Ọmọ ọba Òṣogbo Àṣàkẹ́ o. Ayaba mama ìyàwó Nurat Ọláwùmí ọmọba ìyàwó Tajudeen ọba ní ọmọ Ọ̀yọ́ Aláàfin olórí Mọ́tọ́jú Bọ́lá láti Canada ọmọ ọba Òṣogbo ayára ní Ìbàdàn àmọ̀sọ́ báńkì lórí ọ̀lẹ́ tiwa Mọ́tọ́jú Bọ́lá. Former speaker, ẹkú tọ́jú mi lọ́jọ́ tó ti gbọ́. Ṣìnbọ́jú, àwọn ní ìrọ́mà speaker. Létígbò, ọmọ ilé Létígbò mẹ́kùn, lọ́tí ojú òní ti yẹ o. Gómìnà ní kí ó lè ṣe ẹkú àpọ́nlé ẹkú àdúró tì wá. Àmọ̀sọ́ Tọ́lọ́tì ọmọ onílẹ̀ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ amúgbẹ́yà ọ̀gá tí wà lólùyọ̀yọ̀. Ọ̀túnba Àdìgún Adébáyọ̀ ọkọ̀ Bídèmí Àjọkẹ́ láti Dublin báńkì. Ọ̀rọ̀ tó ọdún bá wá sí ọmọ Sànúsí ọkọ̀ káwọ́ sáà ayaba àwọn ọmọ sùúrù tó ń jẹra. Ìyá Gbẹ́dì ẹkúndòdó ayaba Àyìndé àṣírí ìgbẹ́kúnlé ẹkú palẹ̀ mọ́. 29 ó máa bá wa láyé bàbá máa ṣe 60 lọ́lá ọlọ́run Àyìndé 27 of this month Àyìndé á ṣe 60 láyé ayé ní pé á ṣe 70 á ṣe 80 lọ́lá ọlọ́run ọba. Mọ́tọ́jú Bọ́lá láti Canada olórí Mọ́tọ́jú Bọ́lá láti Canada ọmọọba Òṣogbo ayamúgbẹ́yàmọ́ sùúrù Mọ́tọ́jú Bọ́lá Mọ́tọ́jú Bọ́lá mo gbádùn ẹ̀ oṣù Mọ́tọ́jú Bọ́lá. Ọmọ mi mọ̀ ọ́n ló jẹ́ ọ̀rọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ sùn.
kẹjọ oṣù keje 2023. Ìyàwó tájú nira àjàgà náà jù ọlọ́run níyàwó ọmọ bá tájú ní ìgbò ọba ní ìlọ́kọ lọ́yọ̀ aláàfin. Ó ti pa sẹ́kẹ̀ lọ́ máa ti wá ẹ̀ńdẹ́ ń polówó tó kó pòwó ẹ̀ ń bá wọ̀fà tó fọ́ fà á sílẹ̀ dandan. Ọlọ́run ọmọ kábíyèsí ọba Ọ̀yọ́ Aláàfin. Ọ̀rọ̀ ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù láfẹ́wí táyé kọ́ sì kẹ́gbọ́ lórátù ó jẹ́ gbọ́dọ̀ lásìkò tí ìrọ̀yìn ìyàwó. Ọmọ tó bá bá níbẹ̀ kó tọ́jú gbogbo. Má bọ́ máa bọ̀ pé lẹ́nu. Ìyàwó má bọ́ máa mọ̀ pé lẹ́nu. Nítorí kíni ọ̀gá Bíọ́wìrè gbogbo tọ̀sùn bíkébíké mọ̀ ló ṣe. Ẹkúndáwó ojoojúmọ́ o. Bùfún mi kí bùfẹ́ lọ́pọ̀ lọ́kẹ́lẹ́ odò bíkébíké. Ẹ má ti jẹ́ náwó ewu tó bàjá lọ ẹ̀mọ́ mi. Ká má ní ìlú ẹ̀mọ́ láíláí. Adúpẹ́ ìyàwó kù ìwọ náà kù. Láwùláwù àtàlóyọ̀ bíkébíké. Ọlọ́run ògbóhùn yìí kò ní gbà láíláí lọ́lá jásí àwọn bíké o. Àwọn àìbá ara èèyàn bíké máa kú oríire. Ìwọ ti yege, Ọlọ́run ni ó yege. Ọba rí iye lọ́mọdé, wọ́n sì fẹ́ níyàwó. Ọlọ́run ni ó yege. Ọlọ́run ni ó yege. Ìwọ ti yege, Ọlọ́run ni ọmọdé. Wọ́n rí iye lọ́mọdé, wọ́n sì fẹ́ níyàwó. Ọlọ́run ni ó yege. Àdìgún Adébáyọ̀ ọkọ̀tàjọ kẹ́mi bíbè ni wọ́n kí ẹ Àdìgún. Adébáyọ̀ nílùú wáńlá. Tẹ́bàdé waterfall, tẹ́bàdé cup, tẹ́bàdé plaza stand, tẹ́bàdé nùdọ̀ǹdọ̀, tẹ́bàdé mẹ́sì. Àwọn ń jẹ́ níbẹ̀, ọkọ̀ bí lèmi ní bébí mi létí omi.
underwater ìlú waterfall mo ti kọ́kọ́ pa bẹ́ẹ̀ omi tẹ́ ẹ bá dé waterfall tẹ́ bá wọlé sínú omi ẹ máa lọ jáde ìlú ní ẹ máa bá bẹ́ẹ̀ òkú kọjá ìlú waterfall Dublin ọgbẹ́ ti rí. ọmọ kábíyèsí ẹ bá ń kí gómìnà Adeleke ní Adémọ́lá Nuru nínú mi ní Adeleke Adémọ́lá Ala Jackson. Adémọ́lá mi Nuru ẹkú àdúró tì kábíyèsí tó jọba Òṣogbo. Bàbá sínétọ̀ ọmọ sínétọ̀ kódà wá di gómìnà ilé yìí lódì gbogbo ẹ̀sùn mú àgàgàdá lolúkọrin sí ní ìlú Ẹdẹ mọ́gbọ́ àròkù níbí.